ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه وكل من سار على نهجه إلى يوم الدين. أدعو أكفون ولون ọba Allah ọba tí ń darí gbogbo tí ń jẹ́ àwọn àgbáńlá ayé pátá, ọba ìkẹ́, ọba ìgẹ̀, ọba àánú, bá tí ń ṣoore rẹ̀ fún wa láláìwò bá ti ṣe rí nínú ẹ̀ṣẹ̀, títóbi Ọlọ́run ọba Allah tí ń pín oore rẹ̀ kárí gbogbo tí ń jẹ́ àgbáńlá ayé pátá. Ọlọ́run ọba yìí náà látún padà fún lọ́pẹ́ lórí ọ̀rọ̀ tí ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa láwọn oore kan tójú wa tó àti èyí tójú wọn ò tó láti dúpẹ́ lé lórí. Àbí Ọlọ́run ọba Allah gbogbo àwọn oore ìbò ṣe lè kó pọ̀ tó Ọlọ́run ṣe lórí ẹ̀dẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo àkówà tá a bá ti ń dú ọpẹ́ fún Ọlọ́run ọba Allah, Ọlọ́run mọ́sà ṣàlékún oore wa o. Àwa tọrọ àlékún ìkẹ́, àlékún ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì tí ó jẹ́ ń sábàbí ìyọ ẹnìkọ̀ọ̀kan wá kó nínú òkùnkùn wá sínú mọ́lẹ̀ ká lè rí ìyọ́nú Ọlọ́run ọba láyé àti lálkìyàmà. Gbogbo tí ń yá ìmọ̀ kan tí ń bẹ nínú ọpọlọ wa, tí ń bẹ nínú ẹ̀mí wa, àìrójú ráyè inú ayé, Ànábì yìí náà Ọlọ́run fi ṣe ń sábàbí èmí rẹ̀. Bàbá sì mọ̀rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí gbogbo èyí tó ṣe yìí, gẹ́gẹ́ bí ìlànà tí Ọlọ́run bá Allah fi kalẹ̀ fún wa, òun náà ní ká máa ṣe àlékún ìkẹ́, àlékún ìgẹ̀, ká máa tọrọ rẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kí Ànábì, Ọlọ́run bá wa gẹ̀, ìkan wọn ará ilé rẹ̀, wọn sàhábà, wọn ìyàwó, gbogbo àwọn òbí ẹni kọ̀ọ̀kan wa, wọn àfáà wa, Ọlọ́run bá wa jẹ́ kálkìyàmà yẹ wọn. Gbogbo àwọn tí wọ́n kọ́ wa ń kéwú àbí tí ń kọ́ ẹni kọ̀ọ̀kan wa níṣẹ́ ọwọ́ tí wọ́n ti ń bẹ lálkìyàmà, Ọlọ́run ìkẹ́ alkìyàmà, ìgẹ̀ alkìyàmà, Ọlọ́run bá wa ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. Pàtàkì jùlọ àwọn bàbá wa Fadilati Shaykh al-marhum bi'iznillahi ta'ala, àwọn bàbá wa Shitu Thani, Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọn. Àwọn bàbá tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn wọn al-marhum bi'iznillahi ta'ala Ahmad al-Fati Shitu Thani rahimahullahu ta'ala. Àwọn bàbá wa al-marhum bi'iznillahi ta'ala Ahmad al-Fati elégbédé, gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ọlọ́run bá wa ṣe kún sinmi fún wọn. Gbogbo àwọn mashayikh, àwọn du'at, àwọn imam tí wọ́n ti lọ bẹ́ẹ̀, Ọlọ́run gbogbo tí wọ́n gbélé ayé ṣe láwọn iṣẹ́ olóore, Ọlọ́run bá wa fi àlìjẹ́nnà ìdẹ̀ra kó fi ṣẹ̀san rẹ̀ fún wa. Fi adórí àwọn bàbá wa lọ má lè gbàgbé
àwọn bàbá wa Sefu Zakari kọ́ṣe ọlọ́run bá wa jẹ́ kálkìyàmá yẹ wọn ẹ̀yìn wọn náà lélẹ́yìn ní tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀ kó máa já sí sàrà kó máa já sí ìkẹ́ kó máa já sí ìgẹ̀ fún wọn ìkárí gbogbo àwọn kú délé wọn tí wọ́n ní lórí ìlànà ẹ̀sìn Islam ọlọ́run bá wa ṣe kún sinmi fún wọn gbogbo àwọn òbí wa náà tí wọ́n ti lọ bẹ́ẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tí wọ́n ń bẹ láyé ẹ̀mí gígùn àlàáfíà ara ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá wa ṣe fún wọn ìkan gbogbo àwọn àfáwà náà tí wọ́n tún kù fún wa táwọn wò tí wọ́n jẹ́ qudwatun hasana fún wa ọlọ́run bá wa gùn wọn lẹ́mìí ó bẹ̀rẹ̀ lórí àwọn bàbá wa professor Dr. Abdulhamid Shitu Thani bàbá wa ní mudirul markaz ẹ̀mí gígùn àlàáfíà ara ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá wa ṣàlékún rẹ̀ fún yín tọmọtọmọ tẹbítẹbí taratara bó ṣe ọlọ́run tẹ́ gbé lọ́wọ́ tẹ́ ń ṣe ọlọ́run jẹ́ ẹ̀bá níbi tó ti lérè láyé àti ní gbangba kìyàmà àsìkí àwọn mùṣírìfù wa gbà nínú agbolétà ń bẹ yìí tí wọ́n bá wa darí iléeṣẹ́ Sunna TV yìí àwọn bàbá fadilati Sheikh Dr. Abdulrahim Shitu Thani ọlọ́run bá wa kún yín lọ́wọ́ o bá wa pẹ̀lú yín àánú ọlọ́run títí ń bẹ pẹ̀lú yín ọlọ́run ní yọwọ́ rẹ̀ lára yín àlékún yé àlékún ìmọ̀ àlékún arsìkì àlékún ìfọkànbalẹ̀ ọlọ́run bá wa ṣe fún yín tọmọtọmọ tẹbítẹbí taratara àfihàn wá fi kí gbogbo àwọn mashayikh tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run láyé kọ̀ọ̀kan fi lórí Sunna TV yìí gbogbo àwọn ọlọ́lá tí náwó akí gbogbo wa o fi lórí gbogbo àwọn bàbá wa tí wọ́n ṣe agbátẹrù Sunna TV tọ́lọ́run yàn wọ́n ìpẹ́yìn ẹ máa jẹ́ nínú ọ̀kan tí ó mọ gbogbo ẹ̀sìn Islam ga nínú olóbelẹ̀ fi kárí gbogbo ayé pátá bẹ́ẹ̀ látòrí àwọn bàbá wa tí a fi ọwà tí ẹ̀pọ́nlẹ̀ fi dárúkọ wọn àwọn bàbá wa Alhaji Abdulrazak ọlọ́mọba wa kún yín ọlọ́mọba wa pẹ̀lú yín fìdíorí Alhaji wa Yaqub Alhaji wa Musa gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run mọ̀ wá ó mọ iye wa ó mọ nǹkan wa gbogbo mo fẹ́ yín ọlọ́run bá yín fẹ́ wọn mo kọ́ yín ọlọ́run ó sì bá yín kọ́ èyí tẹ́ ń ṣe yìí ẹ bá níbi tó ti lérè láyé àti ní gbangba kìyàmà àwa kí gbogbo àwọn tí ó jẹ́ pé àwọn náà ni wọ́n ń bẹ nílé iṣẹ́ amóhùnmáwòrán yìí tí wọ́n ń gbé wa sínú afẹ́fẹ́ akí ọkùnrin bẹ akí obìnrin bẹ àánú ọlọ́run yóò mọ̀ bẹ pẹ̀lú wa àìnígbàgbé láti lè kí gbogbo yín náà tẹ́ntẹ̀lé ètò Sunna TV ní gbogbo gbàkúwà nílé lóko ní lájò ní àánú ọlọ́run mọ̀ bẹ pẹ̀lú yín o gbogbo ìta ń gbọ́ yìí náà ọlọ́run yóò wúlò fún aláyàtí lálkìyàmá akíra wọn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí a lè mú wá fúnra wa ní àyájọ́ ti tòní tí ó máa jẹ́ àǹfààní fún gbogbo àwa mùsùlùmí tó bá ṣe pé ìmọ̀ rẹ̀ ti ń bẹ lọ́wọ́ wa tẹ́lẹ̀ àlékún ni ó máa jẹ́ tí ó bá ti sí lọ́wọ́ wa tẹ́lẹ̀ dáka ń ṣe nínú òkùnkùn náà ni ẹjá túnbọ̀ tẹ́ra sí ká gba ìmọ̀ fi kún kọ́lọ́n kó lékún òye wa kó lékún ìmọ̀ wa. ìhun tábà ara wa sọ̀rọ̀ lórí rẹ̀ ó dálé lórí mawatinul qurbi minallahi ta'ala wal a'mal al-mashru'u fiha wal a'mal al-mashru'a fiha. a ń bẹ nínú ayé à ń jọ́sìn fọ́lọ́hun à ń tẹ̀lé ti ọlọ́hun à ń tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ní ẹ̀tọ́ mùsùlùmí ó yẹ kí a lè mọ̀ wípé ẹ̀sìn Islam gbé àwọn ààyè kan kalẹ̀ fún wa ọlọ́run bá ọba Allah ànábì wa Muhammad júwe fún wa wípé lóòótọ́ gbogbo wa náà la máa fẹ́ láti lè súnmọ́ Ọlọ́hun gbogbo wa náà la máa fẹ́ k'Ọlọ́hun tètè lè gbàdúrà wa torí Ọlọ́hun yóò yẹ nínú al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́hun ní wa qala rabbukum ud'uni astajib lakum Ọlọ́hun bá ọba Allah ǹjẹ́ ó yẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní wípé Ọlọ́hun ní ud'uni ẹ pè mí Ọlọ́hun tún tọrọ lọ́dọ̀ wa nìyẹn ẹ pè mí ud'uni astajib lakum bí ẹ bá ti pè mí máa jẹ́ pé yín bọ́mọ ló bá ń fẹ́ ni ké pè mí Ọlọ́hun bọ́lá ló bá ń fẹ́ ni pè mí Ọlọ́hun bálàáfíà ló bá ń fẹ́ ni ìwọ̀sá jíre bẹ̀ síwájú èmi Ọlọ́hun astajib lakum alukurani ni ó ní máa jẹ́ pé yín bọ́lọ́hun bá ti wá tọrọ lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ipé ká pè òun kí la tún retí àfi ká pè Ọlọ́hun bọ́ bá láàyè ló fi wá jẹ́ pé èyí tá a mẹ́nubà àwọn àyè kan bẹ tó yẹ pé tá a bá ké pè Ọlọ́hun bẹ́ẹ̀
a tètè lè yára súnmọ́ Ọlọ́run jíjẹ́ pé wa kọ́lọ́run lè tètè jẹ́ pé wa ó yá ní kíákíá ó yẹ kí mùsùlùmí lè máa lóòótọ́ wàdúrà ń bẹ kò sásìkò tá a lè ṣàdúrà o àmọ́ àwọn àyè kan bẹ tí máa ń mú ní tètè súnmọ́ Ọlọ́run ní kíákíá mùsùlùmí gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ àwọn nǹkan wo la lè máa wí ń bẹ a gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ àwọn iṣẹ́ wo la máa ń ṣe tá a fi mú súnmọ́ Ọlọ́run láwọn àyè kọ̀ọ̀kan yìí a gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ ló fi jẹ́ pé akíra wa kú oríire tọ́lọ́wọ́n bá Allah ó fi yé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí pé bẹ́ẹ̀ bá di tẹ̀lé mi Ọlọ́run tẹ́ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí yóò jẹ́ sáyọ̀ yóò ti já sí ìdùnnú insha Allah. Naam ájú àwọn àyè yìí fún wa gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa ti ń ṣe o ọ̀pọ̀lọpọ̀ wa ti nímọ̀ nípa rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wa náà sì nímọ̀ nípa rẹ̀ àáká ṣe ni àmọ́ ẹ ká lè mọ rírì pé ó yẹ tún lè tẹra mọ́ ká tún bọ̀ tẹra mọ́ fi kún ká lè súnmọ́ Ọlọ́run bàbá Allah subhanahu wa ta'ala. àwọn bàbá wa al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n júwe fún wa yìí pé arba'atun mawatin yadhharu fiha sidqu mahabbati al-abdi li rabbihi wa ta'alluquhu bihi. àwọn àyè mẹ́rin kan bẹ táwọn bàbá kà fún wa wọ́n bá wọn ṣìkẹ́ṣìgẹ̀ fún wọn mẹ́rin ni ó jù bẹ́ẹ̀ lọ àtúnṣe àlékún lórí mẹ́rin tí bàbá kà ní. wọ́n láwọn àyè mẹ́rin kan bẹ tó jẹ́ pé mùsùlùmí nínú ayé bàbá mọ̀ yìí pé mùsùlùmí gidi leléyìí ó fẹ́ràn Ọlọ́run bá Allah tọkàn rẹ̀ sì dìrọ̀ mọ́ ìnífẹ̀ẹ́ sí Ọlọ́run a gbọ́dọ̀ rí nínú ìgbésí ayé rẹ̀ yìí pé láwọn àyè tá a fẹ́ kà yìí ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó mọ̀ pọ̀ ní ìbádà bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pọ̀ lẹ́nìkan tí ó kún fún ìjírẹ́bẹ̀ sí iwájú Ọlọ́run níbẹ̀ nígbà ni ó fẹ́ràn Ọlọ́run nìyẹn ọ̀nà tó lè gbà fi lè tètè súnmọ́ Ọlọ́run tó lọ́run lè tètè fi gbàdúrà rẹ̀ ara kan náà nìyẹn. al-mawtil awwal ayé alákọ̀ọ́kọ́ ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam òun náà ni inda hadhi al-madja' hina yaskunu al-jasad wa tafarraga al-jawarih min ash-shawaghil. bàbá ti ń bẹ nínú ayé tá a ṣe wàhálà lọ lọ́tún lọ́sì látàárọ̀ títí ilẹ̀ fi ṣú a gbọ́dọ̀ padà sílé tá a ti lọ wá jíjẹ mímu lọ níná lílò kí láàdá nínú ayé tá a fi wal kiyama pàápàá a ti ṣe wàhálà yìí lọ o ẹ dákun tí ilẹ̀ bá wá ṣú tá a bá wá wọlé lára àwọn ààyè tó jẹ́ pé gbígbàdúrà mọ́ ẹyá ń bẹ̀ láti lè tètè fi súnmọ́ Ọlọ́run òun náà ni àsìkò tá a bá ní a fẹ́ mú ìhà wa a fẹ́ fi lélẹ̀ a fẹ́ dágbére páyà pé à ń lọ sùn. ayé ni ọ̀pọ̀lọpọ̀ wa lè mọ̀ mọ́ rírì rẹ̀ àyè kan ni tó jẹ́ pé gbogbo àdúrà tá a bá ṣe ń bẹ̀ ó yára mú ni súnmọ́ Ọlọ́run ní kíákíá nítorí a ti ṣe wàhálà nínú ayé látọ̀sán a ti dààmú a jẹ a ná a lò a ti ṣe wàhálà lọ a ti wá fi ara rọ báyìí a ti fẹ́ dágbére kó nu ayé à ń dágbére pé ayé tá à ń kó nínú rẹ̀ yìí o ǹjẹ́ a lè di ọjọ́ kejì báyìí ló fi jẹ́ pé àrọ̀ra wa ẹ má jẹ́ a fi àsìkò ní fi ṣeré àsìkò kan ni tó ṣe pàtàkì nínú Islam. àsìkò yìí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ oní tá a bá ti ṣe wàhálà lọ tá a bá fẹ́ dìbò pé a fẹ́ sùn a fẹ́ fi àfi lélẹ̀ ọmọ mùsùlùmí mọ́ lọ ṣàlùwàlá ni bó bá lágbára ó lè yan náfìlà ó lè kún fún istighfar ó ṣàfọ̀mọ́ Ọlọ́run ó ṣe salatu fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó parí ìgbésí ayé rẹ̀ ń jọ́ náà pẹ̀lú ìrántí Ọlọ́run pẹ̀lú jíjí rẹ̀ bẹ̀ síwájú Ọlọ́run ó ṣe ṣe pé kó jẹ́ pé gbogbo àwọn ọ̀sán wa àárọ̀ wa tá a ti lò ní àwọn ìṣẹ̀ kan bẹ́ẹ̀ àmọ́ ń gbà bá fẹ́ fi ìhà fi lélẹ̀ tá a fẹ́ dágbére nínú ayé ẹjẹ́ á dágbére nínú ayé lórí ìrántí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ń kọ́ alẹ́kọ̀ọ́ yìí pé idha awayta ila firashik nígbà ó bá débi pé ó fẹ́ fi ìhà rẹ̀ tó fẹ́ fi lélẹ̀ lórí ìtẹ́ rẹ̀ ńgbà ó fẹ́ débi pé ó fẹ́ sùn àti wí tẹ́lẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ ṣàlùwàlá ó dáa púpọ̀ àǹfààní ń bẹ ń bẹ. Ànábì ní tó bá di wípé ó bá wá fi ìhà ní fi lélẹ̀ tó fẹ́ dágbére fáyé tó fẹ́ sùn
faqra ayatul kursi gbogbo wa ní láti mọ̀ alhamdulillah anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní kẹ́ ka ayatul kursi dẹ́bà ti ka ayatul kursi inú àwọn ẹgbà wa mi kaka amana rasul suratul ikhlas mẹ́ta qul a'udhu birabbil falaq mẹ́ta qul a'udhu birabbin nas mẹ́ta àmọ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam fi yé wa bí pé tó bá ti fi lélẹ̀ bẹ́ẹ̀ gbìyànjú kó ka ayatul kursi fa innahu la yazalu alayka min allahi hafiz gbogbo àkúwà tó bá ti ka ẹwò àǹfààní rẹ̀ náà ní pé ànábì ní tó bá fi lè ka ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò gbé ọ̀kan nínú àwọn màlẹ́kà rẹ̀ yóò ní ọya mọ́ ṣọ́ lágbájá ọmọ lágbájá fún mi kọ́wọ́ aburú mọ́ kàn ẹjẹ́ àwò etí wa yóò mọ bẹ ní ṣíṣí àlè tí etí tá a bá fẹ́ sùn imú wa ṣíṣí ní bẹ àwọn màlẹ́kà kan ní ṣọ́ etí màlẹ́kà náà kò ní jẹ́ kí kòkòrò kó ń bẹ imú wa kò ní jẹ́ kí àwọn nǹkan aburú wọ bẹ àbú mọ́ dìímú ní tó bá fẹ́ sùn gbogbo wa tá ń pera wa lọ́kùnrin mẹ́ta ayé alágbára ayé ẹlòmíà fẹ́ sùn nù wọn gbà mí àtúnṣí gbogbo ojú ńlẹ̀ báyìí ẹlòmíà àtúnṣí ẹnu ńlẹ̀ ìyàwó rẹ̀ ni ó mọ̀ pa lẹ́nu dé yóò sì mọ̀ pa lójú dé yóò sì mọ̀ pera rẹ̀ lọ́kùnrin mẹ́ta tí ì sì ṣe ọkùnrin mẹ́ta subhanallah ẹ wò tálẹ̀ ní ṣọ́ wa ní gbogbo ìgbà tá a fi di pé a fi ẹnu ńlẹ̀ a fi imú ńlẹ̀ a fi ojú ńlẹ̀ a fi gbogbo ohun tí ń jẹ́ ẹnu àtúnṣí ńlẹ̀ ńgbà míì Allah tá a bá ti wá kẹ́ ayatul kursi ọlọ́run ni ọ̀kan nínú àwọn màlẹ́kà èmi kó mọ ṣọ́ ẹ̀ ẹni tó bá sì di pé màlẹ́kà ń ṣọ́ nínú ayé ọwọ́ aburú ò lè tẹ̀ àǹfààní ayatul kursi ìṣìbìhàn àyà kan ní tó jẹ́ pé agbára rẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run bọ́ba Allah ààbò tí mọ́ ṣọ́ ààbò tí ń bẹ fún níbi ìdábòbò ẹrú tó bá kà ó ní agbára púpọ̀ àmọ́ àwọn òde òní tá jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ ńlá kìí sí àárín ni Ànábì ní kàkà wala yuqarribuka shaytan hatta tusbih Ànábì ní gbogbo ohun tí ń jẹ́ ìrìn èṣù pátá kò ní súnmọ́ ẹ títí ó fi dìbí pé ilẹ̀ ó fi mọ́ tó fi jí sáyé Allah tí ìmánì ẹ bá gbé ìmánì wa bá gbé tó bá ké kùrùsí lóòótọ́ kò nídìí kẹ́yìn lo àdómá ẹ̀yìn bá ké kùrùsí kò nídìí òka kùrùsí kò nídìí kó so nǹkan mọ́ ojú ọ̀nà náà kùrùsí ti lé ṣètọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé Ànábì ní ó ti lé jìnà tipẹ́ ẹ wá wù àárín ni ẹ̀rí páyé gbígbàdúrà ni ló fi jẹ́ pé gbogbo wa àdúrà tá a bá ṣe ńgbà tá a bá fẹ́ lọ sùn ni àáfi wọn súnmọ́ Ọlọ́run bá Allah ni ọmọ mùsùlùmí nínú ayé ò gbọ́dọ̀ fọ́nú fọ́ra láti lè mọ́ débi pé yóò lákèésí àwọn ayé ni nítorí ẹni tó fẹ́ dágbére nínú ayé nísìn ó gbọ́dọ̀ dágbére pé Ọlọ́run mú ń lọ o tọ́lọ́run bá ní kílẹ̀ mọ́ tó ká mọ̀ bẹ nínú àwọn tí wọ́n ń ṣe ẹ̀mí níjọ́ kejì tó bàbá wá sínú wọn akú sórí pé arántí Ọlọ́run bá Allah àjọsìfọ́ Ọlọ́run atọrọ istighfar aṣẹ sàlátù aṣàfọ̀mọ́ Ọlọ́run fi ló dágbére kó nu ayé ni àárín ni tá a bá fẹ́ sùn àrọ́ra wa ẹ̀dàkùn ẹja sùn lórí adhikr la ilaha illallah subhanallah walhamdulillah kákẹ́ wọn ayatul kursi amana rasul qul huwallahu ahad qul a'udhu birabbil falaq qul a'udhu birabbin nas ayé ni ayé nìkan ni tó yẹ pé a fi mọ́ súnmọ́ Ọlọ́run bá Allah ọkàn mùsùlùmí ò gbọdọ̀ fọ́ débi pé kó mọ̀ rí àwọn nǹkan yìí yanjú kó tó lọ sùn nínú ayé ẹ̀kọ́ kanu nínú àwọn àyè tí ó jẹ́ pé àmọ́ gbà tètè fi súnmọ́ Ọlọ́run bákan náà al-mawtin ath-thani inda al-istiqadh min an-nawmi tá a bá wá débi pé a ti sùn bí kádàrá bá ń bẹ pé a bá wá jí sínú ayé bá wá jí sínú ayé níjọ́ a bá ríra wa tá a jí tó ṣí ojú tójú ṣí apá gbé ẹsẹ̀ gbé etí rẹ̀ ń gbọ́ràn ahọ́n rẹ̀ ò lọ́ ojú rẹ̀ wá pa ń ríran etí rẹ̀ ò di Allahu Akbar àyè kan bẹ́ẹ̀ tó jẹ́ pé bó bá kọ́kọ́ jí bẹ́ẹ̀ àyè kan ni tó jẹ́ pé ọmọ mùsùlùmí wọ́n sọ fún wọn pé inda istiqadhihi minan nawmi la budda an yadhkura rabbahu wa yashkurahu ala al-hayati min jadid ẹ̀yẹn gbọ́dọ̀ fún Ọlọ́run bá Allah lọ́pẹ́ pé alhamdulillah mo jíire o lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam fi sọ fún yín pé gbólóhùn tí ó gbọ́dọ̀ kọ́kọ́ máa jáde lẹ́nu ọmọ mùsùlùmí tó bá ṣíjú tó ríra rẹ̀ nínú ayé pé mo jí ó gbọ́dọ̀ máa sọ yín pé alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi an-nushur lillahi alhamdu wal minna ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa àwọn bàbá wa wọ́n ti mọ gbogbo àwọn àdúrà yìí lóde òní àdúrà yìí wọ́n mọ́ fi ṣeré o
àwọn àyè kan ni tó jẹ́ pé máa ń mú ni súnmọ́ Ọlọ́run Ọba Allah. Òun jí lẹ́ẹ̀kan náà gbólóhùn tí ó kọ́kọ́ jáde lẹ́nu mùsùlùmí gidi ó gbọ́dọ̀ wọ́n sọ pé alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. Ọpẹ́ ni fún Ọlọ́run tó tún ní akún máa bẹ lórí ẹ̀mí ká máa ṣẹ̀mí níkẹyìn tó ti mú ẹ̀mí wa lọ síbi tá a lérò lánàá, tó ti pa wá lánàá, ó tún dá ẹ̀mí ní padà. Mo máa ń wo ẹlòmíì tí máa ń pera rẹ̀ lọ́kùnrin mẹ́ta ogun. Allah, wallahi ó ìṣọkùnrin mẹ́ta ogun torí ẹ̀mí yìí ìwọ kọ́ ló ní. Nígbà ń pera rẹ̀ lọ́kùnrin mẹ́ta ogun ń bólẹ̀ ẹ̀mí rẹ̀ wà ńgbà tó sùn. Bóyá London ló ti bára rẹ̀, bóyá Amẹ́ríkà ló ti bára rẹ̀, bóyá Mọ́kà ló ti bára rẹ̀, tá ń gbé ẹ̀mí ní ìlọ́bẹ̀. Ó mọ̀ wáwọ̀ ipò òun ti wà ní Mọ́kà, ńgbà ọba fẹ́ jí, òun ti wà ní Amẹ́ríkà, ńgbà ọba fẹ́ jí, ó tún bára rẹ̀ nílùú Benin yìí. Kábíyèsí Ọlọ́run. Ó ìṣọkùnrin mẹ́ta. Ọkùnrin lásán ni ọ́, ọwọ́ kó ká mọ́ dú ọpẹ́ fọ́lọ́run ní pé alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. Ẹ̀rí mẹ́ ẹ̀yẹn tó fi àdúà tó fi bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun míì lórí títẹ̀lé Ọlọ́run Ọba Allah, lórí mímọ̀ orí fún Ọlọ́run Ọba Allah. Ẹ dákun, ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ jí ó yẹ pé ńgbà tó bá fẹ́ jí lẹ́nu oorun yóò jí tọ̀fọ̀tọ̀fọ̀ ni. Kí ló fẹ́ fi gbà? Ọ̀fọ̀ bó o tá ní ọ̀fọ̀ tá ń dá ẹni tí ń pọ̀fọ̀. Ẹlòmíì kọ́kọ́ jí báyìí Ọbàtálá ni ó pè. Kò yẹ mùsùlùmí fẹ́ntì bá ń bẹ lórí ìlànà bẹ́ẹ̀lẹ̀ kó o máa ṣe tiẹ̀ lakum dinukum waliya din. Bákan náà ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú tá à ń bẹ yìí lórí agbọ́nrin yìí náà ni pé mùsùlùmí yìí jí tó yẹ pé tí mùsùlùmí bá fẹ́ jí lẹ́ẹ̀kan náà báyìí tó bá fẹ́ jí lẹ́ẹ̀kan náà báyìí portable ni ó kọ́kọ́ gbé ná, yóò bẹ̀rẹ̀ sí ni mo tẹ portable. Àdéhùn ńlá ni o. Òde òní bẹ́ẹ̀ lómi kọ́kọ́ jí láàrin òru nínú wa àbójí bákan báyìí portable ni ó kọ́kọ́ gbé ná, yóò bẹ̀rẹ̀ sí ni mo fi àwọn mẹ́sáàgì ń bẹ kí ló fẹ́ fi ṣe lọ́jọ́ kan ọjọ́ kan ó fi portable nílẹ̀. Portable kọ́ ló fi bẹ̀rẹ̀ sí ní níbi pé ó fẹ́ mú ìgbésí ayé tuntun míì, ó fẹ́ kí Ọlọ́run, ó fẹ́ júwe ayé pé Ọlọ́run Ọba Allah ló lágbára tó ní kóhun tó máa bẹ láyé. Ó kí Ọlọ́run lórí pé ó ṣe o tó tún ní kẹ́mí mi tún padà wá. Kò sí nínú àládà ọmọ mùsùlùmí tí ó bá jí lẹ́ẹ̀kan kó lọ sí tèlé láà. Ó ń jí lẹ́nu oorun báyìí lẹ́ẹ̀kan náà orí rẹ̀ báyìí gbólóhùn àkọ́kọ́ tó yẹ kó jáde lẹ́nu rẹ̀ alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. Nítorí ọ̀dọ̀ Ọlọ́run náà la padà sí tẹ́lẹ̀. Àrọ̀ra wa gbogbo àwọn àyè yìí ẹjẹ́ alákèésí àyè gbígbàdúrà ni a lè máa fi ojú eré náà rẹ̀ ọ̀nà àyè kan ni tó mú ni tètè fi súnmọ́ Ọlọ́run Ọba Allah. Lọ́lọ́run mi sọ pé fadhkuruni ẹ rántí mi Ọlọ́run azkurukum èmi náà máa rántí yín. Ẹ rántí pé èmi ni mo ṣèkẹ́ṣègẹ́ fún yín, mo tún ní ẹ máa bẹ nínú ayé. Àwọn èèyàn ti lọ lánàá tá a jọ sùn bẹ́ẹ̀ tí wọn ò jí sáyé má. Àwọn èèyàn jí sáyé wọn ò jí sáyé tá à ń bẹ yìí ọwọ́ lọ́wọ́ ni wọ́n ń bẹ. Àwọn èèyàn jí débi wípé báyé ni wọ́n wà ní bọ́ọ̀rùn ni wọn ò mà. Ọlọ́run nídìí wà láyé ní tá a fi lè súnmọ́ Ọlọ́run. Ó gbàdúrà tá a bá ṣe ń bẹ ìsìjábà yóò mọ̀ gùn. Ló fi jẹ́ pé àwọn àyè ni arọra wa nínú àwọn àyè tí bàbá tí wọ́n júwe fún wa ni pé mawatinul qurbi minallahi subhanahu wa ta'ala. Àwọn àyè tó jẹ́ pé a tètè lè gbà tá a fi súnmọ́ Ọlọ́run tá àwọn ọmọ fi ojú rí náà ìkànnù. Lára àwọn àyè yìí òun náà ni inda dukhul fi salat. Ọ̀dà àti ju ìta kọ́kọ́ fún wọn gbà fẹ́ sùn. Ajú ìkejì náà fún wọn gbà tá a jí sáyé. Gbà tá a jí sáyé tẹ́lẹ̀ tá a ti kí Ọlọ́run tá a yin Ọlọ́run nínú ẹ̀tọ́ wa a lọ wọ ká a ṣe toilet a ṣàtúnṣe ara wa a wà dẹ̀ntí ó fẹ́ wá lọ jọ́sìn fọ́lọ́run. Ẹ wo ohun tá a fi ń bẹ̀rẹ̀ ayé wa. Ìjọ́sìn la fi ń bẹ̀rẹ̀ ayé, ìjọ́sìn la fi ń parí ayé wa. Oore ní kí la wá ṣe láyé náà tẹ́lẹ̀ Ọlọ́run náà la wá sìn. Oore ní fún mùsùlùmí gidi tó bá mọ̀ ipá ayé yìí nǹkan asán ni. Èyí tá a bá ṣe ń bẹ̀ lónìí fún àsìkò díẹ̀ kan ní láìpẹ́ láì jìnnà àgbèjúlẹ̀ á sì mọ́ lọlé. Ilé ń retí wa padà sílé ń yọ kan. Ibi tá a wà yìí gbogbo aláìlá ti mọ̀ pé ayá bí lónìí pẹ̀lú gbogbo ọlá wa padà fi ń lẹ̀ ń yọ kan. Tá a bá ti wá kó ń bẹ̀ pé alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur kí ló kàn? Ìrun ló kàn. Gbogbo aláìlá ti mọ̀ pé prógámù wa àti wẹ̀ àti ṣàlọ̀ àlá kí ló kàn? Ìrun ló kàn. Ṣé rí inda dukhul fi salat tá a bá fẹ́ wọnú ìrun yìí làwọn afáfi sọ pé man ahabba Allaha haqqan wajada ladhatahu fi salat. Bẹ́ẹ̀ bá wọnú ìrun tó bá fẹ́ràn Ọlọ́run lódodo
yóò rí adùn ìnígbàgbọ́ yóò rí lára ìrun. Subhanallah, ìrun tá wá ń kí lónìí, ẹ jẹ́ àpẹẹrẹ wa bọ̀, àwa náà la ní, Ọlọ́run pa wá láṣẹ ni, àmọ́ àwa náà la ní ládàá ìrun ọ̀hún. Èyí tó bá kí pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú rọrùn tiẹ̀ náà ni, èyí ṣe tẹ́lẹ̀ omi, èyí ṣe tẹ́nìkan títí ẹ̀ náà ni. Nítorí kí li annaha lahdhatul munajat wal uns wal qurb. Ṣé rásìkò tá a fẹ́ fi lọ kírun yìí, ẹja júwe rẹ̀ fúnra wa o. Àsìkò kan ní tá a fẹ́ fi bá Ọlọ́run sọ̀rọ̀ o. Àsìkò kan ní tá a fẹ́ nájú pẹ̀lú Ọlọ́run. Tá a bá wọnú ìrun, àsìkò kan tó jẹ́ pé a fẹ́ gbàbẹ̀ fi súnmọ́ Ọlọ́run ni o, àǹfààní ìrun ni o. Ìwọ pẹ̀lú Ọlọ́run fẹ́ ní exchange gbólóhùn. Ó yé ọ. Ìwọ pẹ̀lú Ọlọ́run ó fẹ́ sọ fún Ọlọ́run pé mo fẹ́ bá ẹ nájú. Ó fẹ́ sọ fún Ọlọ́run pé mo fẹ́ súnmọ́ ẹ. Ohun tí ń jẹ́ ìrun nìyẹn. Kọ́lọ́run bá ọba Allah òpó èyí tá à ń wé yìí, kọ́lọ́run kó ṣe ní ìrọ̀rùn fún wa. A dalẹ̀ bẹ́ẹ̀ náà, a tún wá tẹ̀sí àjò bíkun. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá, tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV. Ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. Naam, nínú ètò wa tí a ń bá ń lọ, ìpìlẹ̀ ẹlẹ́kẹta al-mawtin al-thalith min mawatin al-qurbi min Allah subhanahu wa ta'ala. Ayé ẹlẹ́kẹta tí bàbá Ibn Qayyim yíwè fún wa tá a lè gbà tá a fi súnmọ́ Ọlọ́run bàbá Allah, òun náà ni inda dukhul fi salat, tá a bá fẹ́ wọnú ìrun. Láfi júwe fún ara wa yìí pé arọra wa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ohun tó ti mú tá ànábì ni wa ju'ilat qurratu ayni fi salat. Ànábì ni ẹ bá fẹ́ rí pé kára tó ń balẹ̀ pátápátá, kójú tó ń wálẹ̀, ó nínú ìrun ni wọ́n fi sí. Tóun bá débi pé òun ṣe wàhálà ayé ṣàwágìlì dúníà lọ́tún lósì láàárọ̀ ní tó bá dásìkò oorun báyìí, ara tó ń mọ́ balẹ̀, òun mọ́ fararọ tóun bá dé inú ìrun. Wọ́n mọ̀ rí pé àṣẹ wàhálà ayé yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀, ìdààmú ayé yìí àṣẹ wàhálà lásán ni. Yóò wá rí pé òun pẹ̀lú Ọlọ́run bá Allah àwọn fẹ́ jọ ní gbólóhùn, òun fẹ́ súnmọ́ Ọlọ́run, òun fẹ́ bá Ọlọ́run nájú. Àǹfààní ìrun nìyẹn. Ẹ̀yin gbọ́dọ̀, mùsùlùmí ò gbọ́dọ̀ dénú ìrun, nítorí ìrun yìí àyè kan ní tá a mọ̀ gbà tètè fi súnmọ́ Ọlọ́run. Tí wọ́n ò bá mọ̀ rò pé bí mujarrad pé ká kírun rukun sujud ká lọ ara o. Bó bá fẹ́ súnmọ́ Ọlọ́run, wọ́n dìrọ̀ mọ́ wákàtí márùn-ún. Tí a bá fẹ́ pè ọ́ ní wòlíì, dìrọ̀ mọ́ wákàtí márùn-ún kó mọ yẹn náfìlà, kó mọ kírun àwọn ìrun ọ̀rọ̀ yẹn. Ó súnmọ́ Ọlọ́run ní pẹ́kípẹ́kí ni. Ìrun táwa gbé sí làákàyè yìí táwọn rò pé wọ́n kà ní akírun rárá, kìí ṣe bẹ́ẹ̀. Ara àǹfààní ìrun náà ni pé mọ́ mú ní tètè súnmọ́ Ọlọ́run. Tá a bá mọ̀, àwọn tí wọ́n mọ̀ sí mọ̀ pé táwọn bá ń kírun àwọn súnmọ́ Ọlọ́run, ẹ̀mí wọn ó fúyẹ́, ọkàn wọn ó fúyẹ́, wọn ò ní kayé kún, wọn mọ̀ ipò Ọlọ́run yìí náà ló ká. Ẹ sì rí pé gbèsè ayé wọn yóò mọ̀ já sí rọrùn. Ló fi jẹ́ pé gbogbo wa táǹkìrùn wákàtí márùn-ún ẹ gbà lọ látẹnu ní pé ara àyè kan tí máa ń mú ni súnmọ́ Ọlọ́run nínú ẹ̀ náà ni wákàtí márùn-ún bẹ́ẹ̀. Lóòótọ́ wọn ti ní òkírun, àmọ́ ara àǹfààní tí ń bẹ náà ni pé wọ́n fẹ́ súnmọ́ Ọlọ́run pẹ̀lú ìrun. Àdúrà tó bá wá ṣe ń bẹ, ìrun tó bá wá kí ń bẹ, Ọlọ́run ó tètè gbàdúrà rẹ̀, yóò tètè jẹ́ òsùnmọ́ ní kíákíá. Lọ́lọ́run fi ń jẹ́ ó yé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un. Àwọn onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè. Àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ kírun, ọkàn wọn ò ní sí nínú ayé, wọ́n á gbé ayé tì, wọ́n á gbàgbé ayé, wọ́n á mọ̀ pé wájú Ọlọ́run làwọn ń bẹ, ìbẹ̀rù wọn ń bẹ, ọ̀sá wọn ń bẹ, ọkàn wọn ń bẹ nínú ìrun.
ní jẹ́ pé ọkàn wọn ń bẹ nínú ìrun nìkan àbí ara wọn ń bẹ nínú ìrun nìkan, ọkàn wọn ń bẹ ń bò mí. Ìrun táwa ń kí lóde òní òun nìyẹn o. À ń lé ayé, à ń lé ayé, à ń lé ayé. Ẹ wò kí la fi bẹ̀rẹ̀ ayé wa, ọpẹ́ ni fún Ọlọ́run. Kí la fi wọnú ayé wa, ìrun. Bó bá tún dọwọ́ ọ̀sán, ìrun. Bó bá dọwọ́ ọ̀rọ̀lẹ́, ìrun. Bó bá dọwọ́ àṣálẹ́, ìrun. Òkùnkùn tún lọkùn báyìí, ìrun. Kí la wá ṣe láyé oore ni? Gbogbo ọ̀kọ̀ọ̀kan tá ń lò yìí ni a fi ń súnmọ́ Ọlọ́run ni o. Wọ́n rò pé òfin ṣeré o. Òfin gba dáràjà, òfin gbapò lọ́dọ̀ Ọlọ́run ni o. Tó bá fi lè dibi pé òfin lẹ̀ ó já nìyẹn o. Èyí tó fi mọ Ọlọ́run fi mọ promote yẹ tẹ́lẹ̀, tó bá fi lè fi ìkànnlẹ̀ lásìkò òun fà sẹ́yìn díẹ̀díẹ̀ nìyẹn o. Ẹ̀yin ò sì gbọ́dọ̀ mọ Ọlọ́run fẹ́ fà sẹ́yìn nínú ọlá, nínú ipò, nínú ìwì lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin gbọ́dọ̀ mọ wá àgbéga ni. Gbogbo wa arọra wa, àwa tá ń kírun lóde òní. Ẹ jẹ́ á mọ̀ nínú ẹ̀mí wa pé ìrun tá ń kí o, Ọlọ́run pa láṣẹ ni. Ìpè ká kí. A tó fi ń súnmọ́ Ọlọ́run bá ọba àlá ni. Àmọ́ bil khushu', pẹ̀lú ìpáyà, pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. Ká gbàgbé ayé tá a bá fẹ́ kírun. Ká gbàgbé ọlá tá a bá fẹ́ kírun. Ká gbàgbé ipò wa tá a bá fẹ́ kírun. Ká rẹra wá lẹ̀ wájú Ọlọ́run. Ká mọ̀ pé àyè tí mo dé yìí mi pẹ̀lú Ọlọ́run mi ni mo fẹ́ sọ̀rọ̀. Tá a bá fi wá fi síbẹ̀, a kú oríire. Nítorí gbogbo ìrun tá ń kí tó bá dibi pé ara wa ní bẹ́ẹ̀ tọkàn wọ̀ sí ń bẹ̀, ẹ dákun irúfẹ́ ìrun ni àti lè gbá ọlé níwájú Ọlọ́run yóò nira díẹ̀. A sì wá rọra wa gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam, gbogbo àwọn àǹfààní tá ń kà yìí, ẹ dákun ẹ má jẹ́ àfi ṣeré. Tẹ̀tẹ̀ yẹn bá ti fi lè dibi pé ń wọnú ìrun, ara rẹ̀ yóò balẹ̀, ìfọ̀kànbalẹ̀ ó dé. Òun náà mọ̀ pé jẹ́njẹ́ ayé yìí mo pátì náà. Mélòó la fẹ́ kí nínú ayé? Mélòó la ti kí, mélòó ní ń kú? Èyí tá a ti kí ṣọ́lọ́hun gbà àbọ̀ Ọlọ́run ò gbà. Ẹ jẹ́ á nípa ẹ̀ Ọlọ́run sí kọ́lọ́hun lè gbà. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run kọ́lọ́hun lè gbà, nítorí tiwa náà ni. Wọ́n ní kí ọ mo kí ọ, rárá ò ní súnmọ́ Ọlọ́run. Ọlọ́run ìṣọba oníyẹ̀yẹ́, ìṣọba tá a máa ń rí fín. Ọba ọ̀wọ̀ ni. Islam ohun tó sì létò ni, ohun tó sì lẹ́kọ̀ọ́ ni, tá a tẹ̀lé tọ́lọ́run fi gba ìbádà wa. Ló fi jẹ́ pé gbogbo ìta ti ṣe ní ìbádà Ọlọ́run kí ó gbà fún ẹnì kọ̀ọ̀kan wa. Naam, wọ́n jẹ́ ó yẹ pé as-salati ìrun tá ń wò ni mizanul iman, òun la fi mọ́ dún wọn báyẹn ṣe nígbàgbọ́ mọ́. Kullama zada khushu'uka fiha zada qurbuka min Allah. Gbogbo gbà tí ìbẹ̀rù Ọlọ́run rẹ bá ti ń lékún, bẹ́ẹ̀ ni àlékún rẹ níwájú Ọlọ́run yóò mọ̀ pọ̀ sí ni. Àwa yẹn kírun lónìí òun, wallahi à ń kírun lónìí, Allahu musta'an, àánú Ọlọ́run ni. Bẹ́ẹ̀ lómi bá lọ rùkún inú ó bàjẹ́. Bẹ́ẹ̀ lómi bá lọ sùjúdù báyìí ó bínú. Bẹ́ẹ̀ lómi bá ń ké Fátíhà lásán báyìí ìbànújẹ́ ó dé bá ọ. Ẹ jẹ́ á padà sẹ́yìn. Ká lékún níbi ìjọsìn fọ́lọ́run. A fi ń súnmọ́ Ọlọ́run ní ohun gbogbo àkúgbà tí ìpáyà Ọlọ́run fi ń lékún lọ́kàn tiwa náà ni. Àwa náà fi ń lékún, Ọlọ́run fi ń promote wa wájú rẹ̀ ni. Kó mọ̀ mẹ̀kúnnù lásán tọkàn rẹ̀ ó dìrọ̀ mọ́ Ọlọ́run. Pẹ̀lú ọlọ́lá tó kó gbogbo ọjọ́ tó kó lè jẹ́ ọtí ń kírun tọkàn rẹ̀ ò sí ń bẹ̀, kò jọra wọn wájú Ọlọ́run, yóò súnmọ́ Ọlọ́run jù wọ́ lọ. Ó lè nípò jùlọ láyé, àmọ́ níwájú Ọlọ́run ò nípò jùlọ. Kí wá láǹfààní ayé tá wá? Àkíyèsí ni. Lára àwọn àyè tí àwọn bàbá wa tí wọ́n pè wọ́n ṣàkíyèsí pé ìjọsìn wa ń bẹ amúni tètè fi súnjá súnmọ́ Ọlọ́run, òun náà ni inda shada'id wal masa'ib wal ahwal. Allahu akbar. Nígbàtí àdánwò bá dé, wàhálà bá dé, fìtínà bá dé, ìṣòro dé, ọ̀wárìrì dé, gbogbo sáànà dàrún, nígbà ni mọ́jà kan àsìkò tọ́lọ́run nídìí rẹ̀ sí ni. Àsìkò ni wàláhì àdúrà tó bá ṣe ń bẹ̀ títí máa jẹ́ kéèyàn súnmọ́ Ọlọ́run ní kíákíá. Bádàn wọn bá dé fún ẹlòmíì lónìí tí ìyè mumi ní gidi kan tó jẹ́ ní wákàtí márùn-ún lẹ́ẹ̀kan náà báyìí ó fò ní yóò fi Ìsìlámù lẹ̀, àbí kó kà mọ́ kírun náà bẹ́ẹ̀ lọ kó mọ́ ní ìṣòro tó dé yìí òun gbọ́dọ̀ wá ọgbọ́n sí ibi tí ó yẹ kó wá tẹ̀ yóò mọ̀ wá rìn káàkiri bẹ́ẹ̀ èso òun ló kàn. Ẹ gbọ́ dáadáa. لأن الإنسان عند قرب لا يذكر إلا من أحب.
ẹwẹ́ yẹn nígbà tí ìnira bá dé, ìṣòro bá dé, ìbànújẹ́ bá dé, ẹni tẹ́yìn bá fẹ́ràn lẹ́yìn mọ́ pé ta ló fẹ́ràn? Allah, ọlọ́run ni ó pè ń gbà náà. lọ́lọ́run fi sọ nínú al-Qur'an al-Karim, ó ní fa idha rakibu fil fulki da'u Allaha mukhlisin fa idha da'u Allaha mukhlisina lahu ad-din fa idha najjahum ilal barri idha hum yushrikun. àwọn kèfèrí bí táwọn náà tí wọ́n lẹ́dí tọ́lọ́run fẹ́ yẹ̀yẹ́ wọn, ọlọ́run ní tí wá rí pé wọ́n wọkọ̀ ojú omi, àwọn náà wò omi lọ́tún, omi lósì, omi wájú, omi lẹ́yìn, ọlọ́run jẹ́ kọ́kọ́ ìfọ́ o. nígbà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní képe ọlọ́run. gbogbo ohun tí wọ́n fi ń ṣe agbára tẹ́lẹ̀ tí wọ́n ń pè, wọn ò lè pè lójú omi ń bẹ̀, Allah ni wọ́n pè. àbí ìwọ náà wọ plane lásán, avion lásán, ó rí i pé tó bá débẹ̀ gbogbo ohun tí ń jẹ́ ìfúnpá ọ̀tún, ìfúnpá òsì, bàǹtẹ́nì kò lè wúlò ní sánmà, tó bá dé pò yámẹ̀ gbogbo ẹ lọ ni. ó gbàgbé gbogbo eléyìí ni pẹ̀lú agbára rẹ̀, ó wà bẹ̀rẹ̀ sí ní képe ọlọ́run. ọlọ́run ní tí wọ́n bá wá dórílẹ̀, tí wọ́n bá wá gúnlẹ̀ láyọ̀ nísìn, wọ́n tún máa ṣáà ìmọ̀ sí mi ọlọ́run bá Allah. ẹ̀yin náà wò kèfèrí nù lásìkò tí ń bẹ lójú omi, ó mọ̀ ìpé kò sẹ́ni tó yẹ kóhun pè tí ó kóhun yọ ń bí tayọ Allah lọ. tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀, àwọn tá a jẹ́ mùsùlùmí, tá a bá wá ń bẹ nínú àdánwò, tá a ń bẹ nínú wàhálà, tá a ń bẹ nínú ìṣòro, ọlọ́run là á máa kípè. àsìkò ni ọlọ́run gbígbàdúrà kan ló jẹ́ fún wa tá a fi súnmọ́ ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi sọ fún wa pé ta'arraf ila Allahi fi raha ya'rifuka fi shidda. Ànábì gbà wá lámọ̀ràn, ó ní gbogbo àkúgbà táyé bá gbà wá, táàrí dààmú, táàrí fìtínà, táàrí ìṣòro kan, ká mọ ọlọ́run, ká kún fún bẹ̀ lọ́run, ká ṣe dáadáa. nígbà ní tí ìṣòro bá wá dé, ọlọ́run gbà pa ó ní ẹrú mi lélẹ̀ yóò mọ̀ mí tẹ́lẹ̀ ńgbà tó di pé ń bẹ nínú ìdẹ̀kùn, àfi kémi náà kí n gbà ńlẹ̀ nínú ìṣòro báyìí nísìn. ẹ̀kọ́ kan lélẹ́yìn jẹ́ fún wa. gbogbo àwọn táàrí ń ṣe lóde òní, ọlọ́run yóò ṣàlékún àlàáfíà ara fẹ́ni kọ̀ọ̀kan wa. tá a bá ń bẹ nínú àárẹ̀, a bá ń bẹ nínú ìṣòro kan, a bá ń bẹ nínú ìdààmú kan, a bá ń bẹ nínú wàhálà kan, àsìkò ni. ìbá ìjẹ́ pé àríra wa dáadáa, aráàlú aláṣẹ òun, àsìkò ni. àdúrà tá a bá ṣe ń bẹ̀, ọlọ́run a máa tètè gbà á mú ni tètè fi súnmọ́ ọlọ́run. tọ́ ọlọ́run ti rí pé kò sẹ́nìkan tó lè gbà ọ́n lẹ́nu bí òun nìkan náà ni, ó sì dojú gbígba nílẹ̀ ni, ó sì dojú rẹ̀ kọ́ náà bọ́ba Allah, àti kó ń bá yà tán ṣòro ni. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ òde wa lóde òní, pàálù lásán bá mú ọ tó bá rí pé òun bẹ ní dùbúlẹ̀ tó ń bẹ nínú sírọ́ọ̀mù, má ṣe istighfar, má ṣe subhanallah alhamdulillah, má dúà pẹ́ fún ọlọ́run pé ọlọ́run ìwọ ló lè gbà mí lẹ̀ nínú ìṣòro tó dé yìí. ohun tọ́lọ́run nídìí àsìkò ni, táwa ò kàkún tá a fi ń ṣeré ni, àsìkò gbígbàdúrà ni. ẹ wo ànábì Ayub alayhi salatu wassalam. ànábì Ayub, ọlọ́run sọ fún wa nínú al-Qur'an al-Karim, ó ní wa Ayub iznada rabbahu anni massaniya durr wa anta arhamur rahimin. ànábì Ayub ó súnmọ́ ká ti máa gbọ́ tán rẹ̀ nínú àwọn ànábì tó rí ṣòro láyé ni. àárẹ̀ dé, gbogbo ara bàjẹ́, kòkòrò ní Allah, gbogbo ohun tí ń jẹ́ ọlá ó tán, gbogbo ohun tí ń jẹ́ owó ó tán, ọmọ sá fún, ìyàwó sá fún, aráalé sá fún. kábíyèsí ọlọ́run. àárẹ̀ tó bá mú ni débi wípé ìyàwó ń sá fún bàbá, ìyàwó ń sá fọ́kọ rẹ̀, ọmọ ń sá fún bàbá rẹ̀, àwọn ẹbí wọn pa ń tọ̀hún tì. ẹ mọ̀ yìí pé àárẹ̀ kan débi pé ó ti débi pé gbogbo àná ti mọ̀ yìí pé eléyìí alkiyama ni ẹ fi ń lẹ́m̀bẹ̀ bí yóò bá kú kó kú. irú àárẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ànábì Ayub alayhi salam. ńgbà ó ṣe gbogbo ara báyìí kò ṣe wò, kò síbì kan lára rẹ̀ mọ́. àárẹ̀ ní, kòkòrò ní, ìyàwó pàápàá ó ti ṣe wàhálà títí ó ti sú, ó jáwọ́, àwọn ọmọ wọn sá lọ, àwọn aráalé wọn gbàgbé ẹ̀, gbogbo ohun tí fi ń lọ ọlá tí fi ń jẹ́ dúkìá gbogbo ẹ̀ tán. ànábì Ayub wá pe ọlọ́wọ̀n ọba rẹ̀ pé Rabbi inni massaniya durrun, ìrẹ́ ọba mi bó ló wá, ara ni mí. ẹ wò nínú ìnira, ara ni mí, mo ti ní sùúrù tó, mo mọ̀ pé wọ́n náà ló sì lè gbà mí lẹ̀, ara ni mí. Allah tó sì jẹ́ pé ọlọ́run bá náà ní lára, àmọ́ kò wá gbàgbé ọlọ́run nínú ìṣòro náà. ó ké pe ọlọ́run bá Allah pé wọ́n ló lè gbà mí lẹ̀, wa anta arhamur rahimin. tá a bá béèrè pé ta ló bá àánú tí mo kẹ́yìn jù, ìrẹ́ ọlọ́run bá Allah ní. wọ́n fi mí lẹ̀, ìyàwó lọ, ọmọ lọ, dúkìá lọ, ilé lọ, gbogbo ẹ̀ tán, mi ò lálàáfíà.
ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ ni ìrẹ́ Ayub á dá ọlọ́run nínú àárẹ̀ ni o nínú ìṣòro ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún gbogbo mùsùlùmí gbogbo àárẹ̀ yóò kalẹ̀ mọ́ bẹ nínú rẹ̀ ọlọ́run nídìí wa lásìkò ní àsìkò gbígbàdúrà tá a fi súnmọ́ ọlọ́run ni àmọ́rọ́ ibòmí ìlànà súnrí lọ ọlọ́run wọn dá níbi Ayub lóhun àláfíà wá gbogbo ẹ̀ wá ọlá padà ìyàwó padà ọmọ padà nígbà ó képe ọlọ́run bá ọba àlá ayé ni arọra wa ọlọ́run ní dààmú wa o kò ní fìtínà wa kò ní yẹ̀yẹ́ wa kò ní kó wàhálà bá wa àsìkò gbígbàdúrà ní tẹ́yìn máa ń bẹ nínú ìṣòro ìbájá rẹ̀ ni àbí nínú ìṣòro mi àdéhùn dé ni àkóbá ni àbí nǹkan kan mi ọlọ́run má jẹ́ àmọ́ àsìkò náà lè mọ́ ọ ni àsìkò tọ́lọ́run nídìí ọ sí nìyẹn pé yóò da ọlọ́run ó tètè sún wọn ní kíákíá àmọ́ mọ́ pa nǹkan mi papọ̀ mọ́ ọlọ́run bàbá àlá gbogbo àwọn mùsùlùmí lóde òní gbogbo àwọn nǹkan yìí ẹ̀kọ́ ni Al-Qur'an fi sọ fún yín pé mùsùlùmí idha ishtaddat alayhi al-hayat salla wa dhakara wastaghfar táyé bá lè mọ́ ẹgbẹ́ dáadáa ó kún fáforíjì yóò ṣe salatu fún Ànábì wa Muhammad yóò yin náfìlà yóò kírun yóò súnmọ́ ọlọ́run bàbá àlá yóò pè ọlọ́run fi ní alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillahi tatma'innu al-qulub ṣe ara àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bàbá aláàgbọ́ ni ìrántí ọlọ́run ní mọ́ fi wọ́n lọ́kàn balẹ̀ gbé ọlọ́run náà ló gbé wá yóò gbé lọ ọlọ́run náà ní ṣọlá àwọn ò fẹ́ dira ayé kò lórí ìlànà yìí ẹni tó lọ báńgbà tí ó dé òun náà lágbára kan yóò tó pe ọlọ́run bá ní ìwọ nísìn tó jẹ́ mùmí ní òdodo tó ti ké pé wa tatma'innu qulubuhum bi dhikrillah ọkàn wọn ni yóò mọ̀ balẹ̀ níbi ìmọ̀ ṣe ìrántí ọlọ́run bàbá aláà ala bi dhikrillahi tatma'innul qulub ẹ jẹ́ ìwé fún wa o gbogbo gbàkúgbà tí yẹn bá ti fi rántí ọlọ́run tí ń ṣe azkar tí ń kírun tí ń ṣe dáadáa tí ń ṣe gbogbo ẹ̀ ọkàn yẹn á mọ̀ balẹ̀ ni yóò mọ̀ pé kò sí bẹ́ẹ̀ yẹn wà lẹ́yìn ìyẹn wòrà dán o àmọ́ wọn bọ̀nu eléyìí lóògùn tó jẹ́ pé ọlọ́run náà ló gbé wa kò pé nǹkan mi lẹ́yìn ọlọ́run bàbá Allah ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún wa gbogbo gbàkúgbà tádẹ́wọ̀n bá dé ẹ̀já padà sí ọ̀dọ̀ ọlọ́run bàbá Allah subhanahu wa ta'ala ọlọ́run ló lè tán ṣòro ni ọlọ́run ló lè gbà wá nílẹ̀ ọlọ́run ló lè kó wa yọ lára àwọn ààyè tẹ́sí Islam tó tún kó wa lẹ́kọ̀ọ́ yìí pé ẹ̀yin máa ń gbà tètè fi súnmọ́ ọlọ́run bàbá Allah òun náà ni as-sujud orí ibi ìwà yìí a gbọ́dọ̀ fi balẹ̀ fún nǹkan tó tayọ ọlọ́run bàbá Allah ẹ̀yọ̀kan ṣoṣo lọ inú ọlọ́run á máa dùn àyè gbígbàdúrà ni sujud àyè tẹ́yìn mọ́ ń múni súnmọ́ ọlọ́run bàbá Allah ní kíákíá ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yaqul akrabu ma yakunu al-abdu min rabbi wa huwa sajid fakfiru du'a ó níbi tí máa tètè yájú kẹ́yìn ẹrú lè gbà tètè fi súnmọ́ ọlọ́run ọba rẹ̀ ní kíákíá òun náà nígbà tí máa ń bẹ ní sujud gbogbo tó bá sọ ní sujud ń bẹ kíá ni òtótó ni directement ní lọ́dọ̀ ọlọ́run ọba Allah ni tí ọlọ́run mọ̀ pé ibi tó wà yìí kò forí balẹ̀ fẹ́ lòmíì má tó ta ìwọ̀n ọlọ́run ọba Allah nìkan lọ Ànábì ní connection bẹ́ẹ̀ ó yá ó fast Ànábì fi sọ pé fakfiru du'a tá a bá ti ń bẹ ní sujud ká kún fàdúrà gbogbo ohun tó bá ń fẹ́ nínú ayé táyé ní talkiyama ní ṣe lásìkò tó ń bẹ ní sujud tó o bá mọ̀ sọ léde Lárúbáwá èdè tí wọ́n bá fi bí ọ ni òun náà ni ó fi bẹ ọlọ́run láàyè ni àwọn àfáàní ó lọ wọ́n á rò yìí pé àdúrà tí mo sì fẹ́ ṣe nísìn ìgbọ́ Lárúbáwá sọ léde ègùn àbí yorùbá àgàyìn náà ni tó o bá ti sọ́nbẹ̀ inú ọlọ́run bá ọba aláàmọ́dún Ànábì ni ó yájú ní kíákíá láàrin ọlọ́run pẹ̀lú ẹni tó pè é tí ń jẹ́rú rẹ̀ ní láti tètè gbàdúrà ni kí ló wá dé lẹ́fì rá àwọn ẹ̀dá mi sujud wọ́n lè yan náfìlà lọ́rọ̀ rẹpẹtẹ tí wọ́n wá pẹ́ ní sujud ń bẹ̀ wọ́n ò ṣeré o wọ́n ń yára wá connection ni o ní kíákíá o Allah èyí tí wọ́n rò wípé àbí ń ṣeré ni ọ̀rọ̀ Ànábì ní tẹ̀lé òun mọ ohun tí fi ń wá o kò sí nǹkan nínú ayé yìí o wọ́n yẹ kó rí ayé náà ni yóò tọrọ ẹ̀ ń bẹ̀ tó ń bẹ̀ nísìnyí ó rẹra rẹ̀ ńlẹ̀ fọlọ́mọ ìpè àyè tó ń wà yìí kò sẹ́nìkan tó ń lè forí balẹ̀ fún òun ò forí balẹ̀ fún nǹkan míì tó tayọ ọlọ́run bá ọba Allah lọ àfikọ́ ọlọ́run sì gbà ọlọ́run bá ní ọba Allah yóò ní kò sí fọkànbalẹ̀ ìgbà lára àwọn àyè kan náà nìyẹn lára àwọn àyè tó jẹ́ pé ìmọ̀ àmọ́ mú ni tètè fi súnmọ́ ọlọ́run ní kíákíá tá a bá ṣàdúrà ń bẹ̀ òun náà ni athuluthul akhir minal layl tá a bá pín òru sí mẹ́ta ìdá kẹta ń bẹ̀
ìdá àkọ́kọ́ ti lọ, ìdá kejì ti lọ, ìdá kẹta ń bẹ àyè gbígbàdúrà ní kíákíá tá a fi súnmọ́ Ọlọ́run. nítorí waqtu nuzul al-ilahiyya àsìkò tó Ọlọ́run bá ọba aláàmọ́ sọ̀kalẹ̀ ni. bọ́dọ̀ wọn bá yìí ti sọ̀kalẹ̀ wá sí sánmọ̀ bá ń wò yìí kò sọ̀kalẹ̀ nítorí àwọn màlẹ́kà, nítorí àwa yìí náà ni. nígbà Ọlọ́run sọ̀kalẹ̀ tí wọ́n tún lọ sùn, Ọlọ́run níjà sùn. mùsùlùmí ò gbọ́dọ̀ sùn lásìkò ni. oorun mẹ́rin ló fẹ́ sùn, àlùbáríkà ò gbọ́dọ̀ tètè wá fáwọn ọmọ, fún ìyàwó fẹ́ bí fúnṣẹ́ rẹ̀. Ọlọ́run ọba ti dé sánmà. nínú hadith ní Abu Hurairah radiyallahu ta'ala anhu ó gbà wá, ó ní Allaha tabaraka wa ta'ala yanzil kulla laylatin ila as-sama'i ad-dunya. Ọlọ́run ọba Allah gbogbo orúkọ kan Ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé. hina yabqa thuluthul layli al-akhir, nígbà tó bá di pé a bá dá òru tá ń lò sí mẹ́ta, ìdá kẹta ní ibẹ̀ lọ́lọ́run ti máa ń sọ̀kalẹ̀ wá. àsìkò tó ń dùn máwọn èèyàn lọ́wọ́lọ́wọ́, tí wọ́n tukùn, tí wọ́n hanrun, tí wọ́n ń gbádùn oorun gidi, Ọlọ́run ni mo dé. fayaqul, Ọlọ́run mọ̀ wá ní man yad'uni fa astajiba la. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórílẹ̀, talent tó fẹ́ pè mí, mo ti dé lọ́wọ́lọ́wọ́ sí sánmà báyìí. talent tí ó pè mí tí ń sì máa jẹ́ pé rẹ̀ ní kíákíá lótò. man yas'alni fa'utiya, talent tó fẹ́ máa béèrè ohun tí ń dùn ní bùkátà ayé ni àti lálkìyàmà, tẹ́mi Ọlọ́run máa bùn ní kíákíá báyìí. man yastaghfirni fa aghfira lahu, talent tó ti ṣe èmi Ọlọ́run ọba tó fẹ́ tọrọ àforíjì pé kí n yáfi tóun tí sì máa ṣe àforíjì rẹ̀ ní kíákíá báyìí. ẹ̀wọ̀ Ọlọ́run tún béèrè. àsìkò tó Ọlọ́run ní kó wá pé kó wá júwe bùkátà rẹ̀ fún un, èyí tí bá ń dùn ẹ̀ ń bẹ̀ kóun lè yanjú rẹ̀ ń bá ní wọ́n sùn. òun dùn mọ́, ó tún ṣe yí àwọn aṣọ òbóra dáadáa, ó tún ju ẹsẹ̀ sọ́tún ju ẹsẹ̀ sósì. kádàrá ni òun ètè yá gbìyànjú yí kádàrá rẹ̀ padà. prógámù ayé ẹ̀ tó bá ní nǹkan gbà wájú Ọlọ́run, àsìkò gbígbàdúrà ni òun, tẹ́yàn fi súnmọ́ Ọlọ́run, tẹ́yàn fi mọ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run. tọ́lọ́run mọ̀ yìí pé àwọn ẹni tí wọ́n fẹ́ béèrè nǹkan lásìkò yìí wọ́n pọ̀. àwọn èèyàn ti sùn lọ fáá, ẹ̀yin tẹ́ wá jí ni tẹ́ ṣe kìyàmù layl, mo kí n kú oríire. mùsùlùmí ò gbọ́dọ̀ sùn lọ, ń gbà ó sùn lọ títí tó fi di ọwọ́ aago 3 sí 4 yóò yí jí kó képe Ọlọ́run pé wàhálà tó mọ́jì ó pọ̀ nínú ayé, ìdààmú tó mọ́jì ó pọ̀. ara ọ̀kan náà nìyẹn. bákan náà lẹ́yìn irun kọ̀ọ̀kan, ara àwọn àsìkò tí gbígbàdúrà máa ń wáyé nìyẹn. torí àsìkò bó bá ti kírun tó sálámà lẹ́ẹ̀kan náà mọ́ ti dìde kó ń bẹ̀, jòkó ń bẹ̀, kó o béèrè lọ́dọ̀ Ọlọ́run. idha faragta fansab wa ila rabbika farga, èyí tí bá ń dùn wọ́n bẹ̀ júwe rẹ̀ béèrè lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́run ní ṣe fún wọn tó ti ṣe tọ́lọ́run pàápàá. ìwọ náà tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run. àsìkò oorun mùsùlùmí ní lónìí salamu alaykum warahmatullahi salamu alaykum, tí mo bá délé salamu báyìí pọ̀tábì ni ó gbé ó lọ nìyẹn. ó ní nǹkan gbà wájú Ọlọ́run. farabalẹ̀, arísìkí tó ń wá lọ, ẹni tó fẹ́ gbélé ọ lọ́wọ́ jòkó pé ná, tó o bá ti pè wàhálà ò ní pọ̀ jù. wọ́n máa dúró di ọ ní láti lè gbé arísìkí nílé ọ lọ́wọ́ pé àwọn tí ń retí ẹ̀ láti gbà. Ọlọ́run dè wọ́n mọ́lẹ̀ kalẹ̀ pé ẹ dúró de ó ti fẹ́ wá, nítorí ọba tó ní arísìkí ni wọ́n bá sọ̀rọ̀ náà. àwọn tí wọ́n kó arísìkí lọ́wọ́ kí wọ́n ní lọ́wọ́ kí wọ́n ní sùúrù náà. Ọlọ́run ọba ni yóò ní wọ́n kò dúró di ọ tó yanjú tó fẹ́ yanjú pẹ̀lú èmi Ọlọ́run, tí wọ́n sì gbé arísìkí nílé ọ lọ́wọ́. etí wá rí àgbọ́lọ́hún yé Ọlọ́run òróró Ọlọ́run òde rárá o. tó bá ti mọ connection Ọlọ́run wàláhì ò ní dààmú. àìmọ́ ni yá mọ́ dààmú. ara ayé àwọn gbígbàdúrà kan nìyẹn. ara ayé àwọn gbígbàdúrà ní kíákíá ma bayna al-adhan wal-iqama. kálákìsì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna ad-du'a la yaruddu bayna al-adhan wal-iqama fad'u. Ànábì ní gbígbàdúrà tá a bá ṣe láàrin pé wọ́n pèrún àti pé ká tó gbé ká mọ̀ àwọn àsìkò tí ń bẹ interval àsìkò tí ń bẹ ń bẹ ní Ànábì ní ẹ kún fàdúrà. gbogbo àdúrà téèyàn bá ṣe ń bẹ pátá Ọlọ́run ò ní dànù. ẹ̀yà ẹ wá kánjú nísìn, ẹ wá béèrè lọ́dọ̀ Ọlọ́run, ẹ pé Ọlọ́run ọba ń bẹ. ìgbà yẹn ni wọ́n mọ̀ ní ṣé wọ́n ti gbé ká mọ̀. ìmọ̀ bá fẹ́ gbé ká mọ̀ lòun nǹkan ti lọ. ó ra àwọn ènìyàn Ọlọ́run kíákíá wọ́n ti yìn bọ́ síbẹ̀, wọ́n ti yan náfìlà, wọ́n ti jókòó, wọ́n ti ń ṣe àwọn àsìkò, wọ́n ti ń béèrè nǹkan bùkátà ìtàn báwọn yanjú ẹ̀. ọ̀rọ̀ Ọlọ́run ò lè wá ṣiṣẹ́ láyé ni. ó wá ṣiṣẹ́ láyé bí iṣẹ́ bá pọ̀ jù kò dáa. iṣẹ́ díẹ̀ orí ńlá ni, ìkẹ́ ńlá ni, àánú ńlá ni, ọ̀dọ̀ Ọlọ́run náà ló sì ti gbà. ló fi jẹ́ pé àwọn ààyè ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó júwe rẹ̀ fún wa. àwọn iṣẹ́ olóore wo tẹ́yẹ kẹ́yìn ṣe tẹ́yẹ fi mọ́ súnmọ́ Ọlọ́run, àwọn afá ka pípọ̀ fún wa nínú rẹ̀ ká mọ́ kírun wákàtí márùn-ún. adawul faraid hiya ahabbu ma yataqarrabu bihi al-abdu ila Allah subhanahu wa ta'ala. ìmọ̀ mú àwọn nǹkan ọ̀rọ̀ yẹn ṣe ìrun ni, àwẹ̀ ni, zaka ni,
sàrà ni hajj ni gbogbo àwọn kìíní ni àwọn iṣẹ́ kan ní tí máa ń múyàn súnmọ́ Ọlọ́run ní kíákíá. an-nawafil kẹ́yìn mọ̀ yẹn náfìlà púpọ̀ sunanu rawatib àti àwọn nawafil míì kẹ́yìn mọ̀ yẹn ní púpọ̀ àmọ́ mú ni súnmọ́ Ọlọ́run. kathratu zikri wal istighfar ìmọ̀ rántí Ọlọ́run púpọ̀ àtàforíjì ìmọ̀ tọrọ àforíjì àmọ́ mú ni súnmọ́ Ọlọ́run. qira'atul qur'anil karim wa tadabburuhu kẹ́yìn mọ̀ kal-Qur'an kẹ́yìn sì mọ̀ rorisi àmọ́ mú ni súnmọ́ Ọlọ́run. àdúà ẹ mọ̀ ṣàdúà púpọ̀ wòlíì Ọlọ́run ni ọ́ wọ́n ò lè mọ̀ o ti súnmọ́ Ọlọ́run. bákan náà suhbatu salihin bàbá báwọn yẹn rìn ẹ̀yìn ẹni rí làámọ̀ bá rìn nínú ayé látètè fi mọ́ súnmọ́ Ọlọ́run. tarkul maasi ìgbé ẹ̀ṣẹ̀ jù ńlẹ̀ àmọ́ mú ni tètè fi súnmọ́ Ọlọ́run. ta'allum al-ilmi shar'i ìmọ̀ lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn li ma'rifati ma yuhibbuhu Allah láti lè mọ ohun t'Ọlọ́run fẹ́ àmọ́ mú ni tètè fi súnmọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ lọ àwa bí Ọlọ́run bàbá Allah ìta mú wa fúnra wa lónìí Ọlọ́run yóò wúlò fún aláyé Ọlọ́run yóò wúlò fún ní gbangba kìyàmá àwa àtẹ̀yìn náà Ọlọ́run èrè tí ń bẹ tọmọtọmọ tẹbítẹbí Ọlọ́run sàṣẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillah.